mo fún wa nílé lóko lórí ọ̀rọ̀ ààbò náà la ṣì wà. Ó ti di gbọ́n mi sí gbọ́n mi ò tó o. Ohun tó wà ńlẹ̀ ń sìn kì í ṣe nǹkan kékeré o. Tí èèyàn méjì mẹ́ta bá dúró sìn àmọ́ ẹni tó jẹ́ Boko Haram àmọ́ ẹni tó jẹ́ bandit nínú wọn, àfi kí Ọlọ́run kó ṣọ́ wa ni o. Ẹ wá wo àwọn fọ́nrán tí mo kó wá yìí, ẹ̀yin ènìyàn. Ọwọ́ àwọn Àmọ̀tẹ́kùn Ondo ó tẹ̀ wọ́n o. Ó tẹ ìyàwó àwọn agbésùmọ̀mí, ẹ ti wo strategies tán tí ń lò ń sìn. Bákan náà ní Àbújá, ibi táwọn agbésùmọ̀mí lọ ń farapamọ́ sí nígbà tọ́wọ́ tẹ àwọn kan, wọ́n jẹ́wọ́ ibi táwọn lọ ń farapamọ́ sí. Àwọn Fúlàní tí wọ́n ní ìgá sínú oko yín tẹ̀ ń wò pé ṣebí wàrà ni wọ́n ń tà, ṣebí nùnú ni wọ́n ń tà, wọ́n ti pẹ́ pẹ̀lú wa, wọ́n ti pẹ́ tó ti ń gbé lábà wa lóko wa. Ẹ wo gbogbo ẹ̀ nínú fọ́nrán yìí. Inú àbá wọn níbẹ̀ náà lọ ń pa àwọn tó bá ti jí kó inú àbá wọn náà lọ ń kó wọn pa. Ẹ wo àní nǹkan tó wà ńlẹ̀ sẹ́ẹ̀, àní kò sí nǹkan tó ń jẹ́ Fúlàní kan ti pẹ́ lórí ilẹ̀ wa. Ẹ wá mú nǹkan tí ojú bàbá yìí rí lẹ́kìtì, ìyá 83 years old wọ́n jí gbé. Kí ni mo sọ? Ìyá 83 years old ní Èkìtì wọ́n jí ìyá gbé lọ. Wọn ò tí ì mọ ibi tí mọ̀mọ́ wà ń sìn. A ò mọ orú nǹkan tí mọ̀mọ́ ń pàtrù lọ́wọ́. A ò mọ nǹkan tí ojú mọ̀mọ́ ń rí lọ́wọ́lọ́wọ́. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, ó ti di bó ṣe dà o. Àfi kí Elédùà kó gbà wá o. Àfi kí Elédùà kó gbà wá, àwọn alálẹ̀ kó gbà wá o. Àfi káwọn alálẹ̀ gbà wá lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí o. Eléyìí tí wàá pọ̀ jù ń sìn o. Ṣé wọ́n ìgbúrò wọn ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀ṣun àbí Ọ̀yọ́ state ní ṣé ìjẹta bẹ́yẹn ní àwọn agbésùmọ̀mí náà. Ẹ wo pásítọ̀ kábíyèsí ọba nínú ààfin. Mi tẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ àwọn ọba yẹn mọ́. Ẹ jẹ́ ká tẹ̀ ẹ̀kọ́ wo fọ́nrán yìí náà. This liner and this conveying women, total of about 30 housewives that they were going to meet their husbands in the forest. On Hausa of the state, they are here with us today. We had concluded profiling, photography, thumbprinting, and all security checks. And they had equally signed an undertaking to go back to where they were coming from. So this movement back is going to be monitored by the Seriki who invited them and the leadership of the Mietiala of Ondo State and the former SA on Hausa to take them back. The government will shoulder the responsibility of the logistics of monitoring back to where they are coming from. Ẹ̀kálẹ́sà. Ẹ̀ràn létí ó kọ yín. Orúkọ mi ni Ògúndélé Òjó from Ìdánníyàn. Nínú àwọn èèyàn tí wọ́n kó wọgbó lọ, ta lèèyàn ti yín tí wọ́n kó wọgbó lọ? Ìyá mi wà ńbẹ̀. Kí ni ọjọ́ orí ìyá yín? 82 years ni ìyá mi. Ìyá 82 years. Bẹ́ẹ̀ ni màsà. Ẹ sì jẹ́ kó yé wa ńgbà tí ẹ bá wa sọ̀rọ̀ ńjọ́ ní pé ìyá yẹn gan ṣàárẹ̀ lọ́wọ́. Kódà wọ́n ṣe ẹ̀dì ìyá yẹ lọ́sítà ni oògùn tó fẹ́ lò gan wà lólé. Báyìí ṣé ti wá gbúrò ìyá yín báyìí? A gbúrò wọn o. Dìsín. A ti gbúrò wọn o. Ọjọ́ wo ló pé lẹ́ni báyìí tí wọ́n ti kó àwọn èèyàn wọ̀nyẹn lọ lẹ́dàá oníyọ̀? Ló máa pé 46 days. 46 days. Bẹ́ẹ̀ni sà. Tí wọ́n ti kó wọn lọ. Bẹ́ẹ̀ni sà. 46 days. Bẹ́ẹ̀ni sà. Ẹ jẹ́ ẹ sọ fún mi gbangba lórí afẹ́fẹ́ yìí àbí nígbà kan ẹ bá mi sọ̀rọ̀. Ẹlẹ́yin lẹ lọ rèé gbowó fún àwọn ajínigbé 10.5 million naira. Bẹ́ẹ̀ni sà. Nílùú wo lẹ ti lọ gbowó fún wọn? Nígbà tí láti Ẹ̀dá la ti gbéra, wọ́n tá bá ti dé Ògbólé. Bàtà dé Ògbólé wọ́n wá pè. Wọ́n ní ká máa bọ̀ ní Ìṣàpá. Láti Ìṣàpá, wọ́n ní ká máa bọ̀ ní Ìdọ̀fin. Bàtà dé Ìdọ̀fin, àwa ò mọ̀nà máa wọ́n wá tún pè pé ká máa bọ̀ ní Ọ̀là ọ̀hún. Aláàmọ̀bí tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Lóru ọjọ́ yẹn rẹ̀ kò síbi tá a mọ̀ inú gbó la sùnmọ́ bí lọ́jọ́ yẹn. Ẹ̀kan bí aago 5 ọjọ́ kejìlá ti tún bẹ̀rẹ̀ rẹ̀. Ta tún rẹ̀ lọ́jọ́ yẹn nínú gbó kejìkejì tí ò sẹ́nì kankan bẹ̀. Nígbà tá a rẹ̀ láṣẹ kàn wọ́n. Bàbá láwọn méjì bá wa wọ́n báyọ̀ ní ká máa bọ̀. Nígbà tá a máa dọ́dọ̀ àwọn yẹn, nígbà tá a fi bẹ̀jú ẹ̀yìn bẹ̀jú ẹ̀gbẹ́ báyìí gbogbo ẹ̀gbẹ́ wa ti pọ́n wọ́n ti yí wa ká báyìí.
lọ́jọ́ yẹn. èló lẹ wá gbé fún wọn. 10.5 la gbé fún ọ lọ́jọ́ yẹn pẹ̀lú báàgì ráìsì 2 àti páàkì kóòkì. Wọ́n ní ká lọ ra wọ́n ní ká ra TM aláàmọ̀ nǹkan tó ń jẹ́ bẹ̀. Wọ́n ní ká lọ ra páàkì super glue ká gbé wá 30 litres epo, pálí magi ńlá, epo pupa, bẹ́ẹ̀ epo petrol. okay. Bá a ṣe kó gbogbo ẹ̀ lọ lálẹ́ lọ́jọ́ yẹn ni wọ́n dẹ̀ gbà lọ́wọ́ wa. Nígbà tán gbà lọ́wọ́ wa tán, wọ́n lọ̀gá wọn máa pè wá bí tá a ti rí àwọn èèyàn wa. Bàbá kúrò ńbẹ̀ àtún rẹ̀ ó tó kàn pè wá, wọn pè wá àti ẹ̀ lè pè wọ́n torí à lè pè wọ́n àná ń pè wá. Nígbà tó kàn déédéé pè ó lè ló la gbé wá tá à ń sọ pé kínní ó ní ká lọ wá 50 million sí o tá a bá fẹ́ rí àwọn èèyàn wa. Àtọjọ́ yẹn ìbànújẹ́ mú everybody wa ni, kò sẹ́ni tó lè ṣe nǹkan kan. Ìyẹn là ń ṣe lọ́wọ́ láti ìgbà yẹn pé tá à ń sákiri wá tó nǹkan bí ọjọ́ bíi 7 síbí báyìí ló wá pè pé èló la ti rí o, a ní 5 million. Ó kàn bẹ̀rẹ̀ sí í ṣépè ni, èpè ló bẹ̀rẹ̀ sí í ṣẹ́ pé ṣe báwọn ẹni tó wà lọ́dọ̀ wa ò ká wa lára ní pé kì í ṣe èèyàn pàtàkì pé wọ́n wá kó àwọn èèyàn níleje tá a ká wa lára pé ó tẹ̀ ń dájọ́ ní onílé ní sọ́la sọ́túnla wọ́n máa wọlé ló sọ lọ́jọ́ yẹn. Ìbẹ̀rù yẹn la fi wá sá lọ sọ́dọ̀ kábíyèsí tá lọ pé nǹkan báyìí ni ẹni sọ o. Ní kábíyèsí wá pé DPO lóru ọjọ́ yẹn ó ṣàwá. Nígbà tí DPO dé wá káwọn ọmọ ẹ̀dá ní pé kán mọ́ǹtì ìlú dáadáa pé torí nǹkan báyìí ní àwọn kidnapper yìí sọ o. Gbogbo èèyàn ò lè sùn. Ọ̀rẹ́ tó sá kúrò nígboro lọ́jọ́ yẹn tẹ́rù bà gbogbo èèyàn tí gbogbo èèyàn ń sálura torí information yẹn gan àfẹ́ release ẹ̀ pé kó má bàa dẹ́rù bà gbogbo àwọn èèyàn tó ráwọn èèyàn tí wọ́n ti gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sálura ni. Láti ìgbà yẹn kò sẹ́ni tó lè sùn ní gbogbo gbòòrò lókàlùkù sálura ni. Àmọ́ yẹn ó kàn tó wá kéré bẹ̀rù gbójó yẹn la fẹ́ fi wá sádó ká wá protest. Bàbá kọ lẹ́tà sí commissioner of police lánàá pé kó jọ wá fẹ́ wá sádó pé ọmọ tá bá ṣe mú lẹ́tà yẹn lọ kò tiẹ̀ pé kò pẹ́ púpọ̀ làwọn ará àwọn ọlọ́pàá 2 kan náà wá láti station méje náà ní reply lẹ́tà yẹn náà mú wá wọ́n ní commissioner ní pé àti lè protest báyìí pé nǹkan tó wà nílẹ̀ ò fààyè gbà. Kí ló wà nílẹ̀ tí ò fààyè gbà tí àwọn kò sẹ́ni tó lè sùn bá a ṣe wà báyìí sí ibi tá a wà yìí àwọn èèyàn wa báyìí inú ẹ̀mí náà wà pé torí àmọ́ ibi tán lè yà sí o báyìí. Ó dẹ̀ tún pè ó ní 50 million tó ń tiẹ̀ pé tẹ́lẹ̀ yẹn ń ṣe bí tí báwọn fún un ṣakọ ní ó ní 100 million lòun fẹ́ gbà báyìí. Kò la ṣe wá o kẹjọ kan gbà wá o kán ṣàánú fún gbogbo wa o kán má jẹ́ kán pa wọ́n tán o. ìyá yín 82 years wà ń bẹ̀ báyìí. Ó wà ń bẹ̀ o. láti 46 days 46 days láti wà ń bẹ̀ báyìí. kí lẹ wá fẹ́ kí lẹ wá rò pé ó lè jọ́nà àbáyọ bá àtijọ́ wà yìí. Ọ̀nà àbáyọ tí mo mọ̀ torí bá tiẹ̀ ta gbogbo wa kò síbi tá a ti lè rí owó yẹn o kò síbi tá a ti lè rí torí gbogbo eléyìí tá a gbé lọ gan a lọ ń ya kiri ṣe gbogbo ẹ̀ náà ni. Ọ̀nà àbáyọ kọ́ṣọ́ tí mo mọ̀ àfi tíjọba bá ràn wá lọ́wọ́. Ẹ máa bẹ̀jọba yẹn fúnra yín báyìí. Kíjọba torí Ọlọ́run kan ràn wá lọ́wọ́. A dẹ̀ bẹ̀ gbogbo àwọn káàrùn àwọn CAC kan dá sọ̀rọ̀ yìí o kan torí Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà kan ràn wá lọ́wọ́ o. Kíjọba Èkìtì a kàn bẹ̀bẹ̀ ni o a ṣègbéraga o kán má jẹ́ káwọn èèyàn wa kú sínú igbó kan torí Ọlọ́run ara wọ́ ẹ̀bẹ̀ sí wọn o. Ipá wa ò ká o àti sásásásá àti gbìyànjú ibi tí ipá wa gbé mọ la ṣe mọ kan torí Ọlọ́run gbogbo àwọn àgbààgbà CAC ara wọ́ ẹ̀bẹ̀ sí yín ni o gbogbo àjọ kan torí Ọlọ́run kan ràn wá lọ́wọ́ o kan torí Ọlọ́run kan ràn wá lọ́wọ́ a kàn bẹ̀bẹ̀ ni o. Kíjọba Èkìtì kan bojú àánú wò wá kó má jẹ́ káwọn ọmọ wa ṣòfò sínú igbó kó má jẹ́ káwọn èèyàn wa ṣòfò sínú igbó àwọn ọmọ ọdún 2 wà ń bẹ̀ o. Ìgbésẹ̀ wo làwọn kan ti gbé? Kò tí ì sí o. Ìgbésẹ̀ wo gan-an níjọba Èkìtì ti wá gbé lórí ọ̀rọ̀ yín? Kò tí àti rí nǹkan kan o torí di olétí tá a rí lọ́jọ́ yẹn ní bí ọjọ́ 3 deputy governor Èkìtì wá sí ìlú wa wọ́n lá máa rí ọwọ́ wọn kò sí kan tá a ṣì rí wa kàn ń bẹ̀ wọ́n ní àṣègbéraga o kan torí Ọlọ́run kan ràn wá lọ́wọ́ o. This is the AWON
of the kidnappers. This is their den. This is where they come to hide and behave as if they are peaceful persons. Whenever they go out, they go commit their heinous crime, take people to the rocks, inside the rocks, and hide there, and then come here and behave as if they are good human beings. This is from where those that we arrested, they brought us here and said this is where they stay. The kidnappers come here, they even sleep here at times, and they cook for them from here. They get their logistics from here for themselves and every victim that they have kidnapped. The last operation we undertook that led to this position was right behind the hills here. Unknown to us that the behind where we operated was their abode, so it was their arrest that led us to this particular location. And of course, since they brought us here themselves, that this is their house, this is where they plan from, this is where they take up from, it is only right for it to come down. And as you can see, it is down and down forever. We have taken over this location, and our men will also have a mini camp here, waiting to see where they are going to come out from again. We've taken over this, we've taken over it for good. Whether with infrastructures or no infrastructures, we will man some of our men here to ensure that these people don't come back again and take over as a result of our absence. àwọn ọba àwọn gan mi tẹ̀fẹ́ máa sọ ọmọ tó ó ti fẹ́ máa bí mi nínú báwo náà ṣe máa jí ọba gbé àmà ni wọ́n jí ọba wa gbé wọ́n jí ọba báwo náà ṣe lè máa jí ọba ilẹ̀ Yorùbá gbé ó ti fẹ́ máa bí mi nínú lọ́rọ̀ ọba wọ̀nyí báwo làwọn ọba òṣèlú Ògùn wọ́n ti pín ọba àkọ́kọ́ ẹ mọ iye ọba tó wà lákàtà àwọn agbésùmọ̀mí lọ́wọ́lọ́wọ́ ní kí wọ́n ti ń porúkọ ẹ̀ ní Kwara State àwọn ọba tó wà lákàtà àwọn agbésùmọ̀mí àwọn ọba tó kò ní lè dìde sọ̀rọ̀ ara wọn kí ni wọ́n ń wò àwọn ọba tó káwọ́ tẹ̀tẹ̀lẹ̀ wọ́n máa wò pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ káàkiri ẹ̀yin tẹ́ pé ẹ̀yin ní àǹfààní sọ àwọn babaláwo àwọn oníṣègùn ẹ ní àǹfààní ẹni kíní sí wọn ẹ wá ń wòran wọ́n wá ń jí yín gbé wọ́n lọ ká bàbá mọ́nú ààfin wọ́n gbé bàbá lọ wọ́n yìnbọn oúnjẹ tí bàbá fẹ́ jẹ àwọn agbésùmọ̀mí jòkó wọ́n dẹ̀ mú oúnjẹ jẹ nǹkan kan ò dẹ̀ ṣe wọ́n ọba kí là ń sọ ẹ wò tó ṣẹlẹ̀ lẹ́kìtì ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ ẹ wò nǹkan tójú ẹ̀ rí ẹ wò nǹkan tí ojú ẹ̀ rí mọ̀mọ́ wà nínú lákàtà àwọn agbésùmọ̀mí mọ̀mọ́ yẹn títí rì ta ló mọ̀ nǹkan tójú mọ̀mọ́ rí lọ bẹ́ẹ̀ mọ́ ti pa màmá ta ló mọ̀ ṣé mi màmá yẹn lè gbé màmá tó dọ̀ pé oògùn tó ń lò wà nínú ilé màmá tó ẹ̀ṣẹ̀ dé lọ hospital oògùn tó ń lò wà nínú ilé ṣé ẹ rò pé yẹn lè wà láyé mọ́ ẹ mọ trauma tí màmá ti kú wọ́n kàn pa àwọn èèyàn wa ṣòfò ẹ kàn máa rìn lọ nínú igbó ẹ rí skeleton òkú èèyàn tí wọ́n ti pa ẹ máa rìn lọ ẹ rí òkú èèyàn tí wọ́n ti pa táwọn agbésùmọ̀mí ti pa when all this is going to end nǹkan tí mo rò pé ó yẹ káwọn àwọn akẹ́kọ̀ọ́jú ilẹ̀ Yorùbá ṣe wọn ò ṣe o kò yẹ ká máa dúró dìgbà tá à ń gbàṣẹ lọ́wọ́ anybody a ṣe lè máa gbàṣẹ lọ́wọ́ wọn orí wọn fẹ́ burú ni láwọn àwọn gómìnà àbí gómìnà ń fẹ́ ṣánkú ni táwa ní kó máa gbàṣẹ lọ́wọ́ wọn kò yẹ kẹ́ gbàṣẹ lọ́wọ́ anybody ẹ bọ́ sígbó ẹni tó bá wọn pòun lágbára kẹ́ fi àwọn gómìnà sílẹ̀ kẹ́ fi gómìnà sílẹ̀ kí láǹfààní wọn kì í ṣàwọn ní chief security everybody ń pariwo Tinubu o àwọn tí wọ́n fún ní security vote tó jẹ́ àwọn ni number 1 citizen of that state chief security of that state àwọn gómìnà wa àní sọ̀rọ̀ wọn àní pariwo àmà pé Tinubu nìkan lè ṣe ni kí ni wọ́n torí yan àwọn gómìnà ṣebí kán lè máa assist Tinubu àtàwọn tó kù gbogbo àwọn house of representatives everything orí Tinubu everybody ń pariwo Tinubu ṣé Tinubu ni problem Nàìjíríà ni nǹkan tí Tinubu ti ṣe Buhari ṣèdájì ẹ̀ nǹkan tí Tinubu ti gbé ṣe Tinubu ṣe ìdásí abẹ́ Buhari ṣé ó ṣe ìdásí kan ẹ̀ nǹkan tí Tinubu ti ṣe wọ́n pariwo Tinubu ló kó Boko Haram wá fún yín ni VDM ń pariwo kiri ẹyẹyẹyẹ ṣé Tinubu ló kó Boko Haram wá sí Nàìjíríà a mọ̀ pé bàbá Tinubu ní agbára láti lè stop nìyẹn àwa náà à ń pa gbogbo ẹ̀ náà là ń sọ náà àwa sẹ́yìn láti bá defend Tinubu of course ẹ jẹ́ ká ṣe ètò yẹ ká ṣe jọ àwọn alágbára àwọn ẹ̀kan bọ́ síta ẹ̀ ń tẹ̀ lóògùn orí ń fọ́ mi bí mo ṣe wà orí ń fọ́ mi gbogbo kí ni wọ́n tá à ń rìn ó fẹ́ sọ̀rọ̀ dànkọ́ alẹ́ bí sínú Nàìjíríà náà ṣé ó dìgbà tán ọba ti di gbéyàn lọ á ti máa sá girigirigiri
iṣẹ́ yóò bá ti kú 1 2 3 day àti gbàgbé. Àwọn ọmọ yẹn sì wà nínú igbó, àwọn ọmọ yẹn wọ́n àti principal wọ́n wà nínú igbó síbẹ̀, wọn ò rí wọn gbà sílẹ̀ o, kò ní bàjẹ́ fún wa o.